ó dára kí mo bẹ ìjìyà rẹ ṣá. ọmọ kékeré ni mí ní gbogbo mọ́tò tí mo fi sílẹ̀ kí n tó travel nínú kọ́tọ́ tí mo bá rí ọlọ́run màá ṣá gbọ́ bùkátà ẹbí màá gbọ́ bùkátà ọ̀rẹ́ màá gbọ́ bùkátà ìgbésí ayé mi ṣó fẹ́ sọ mí di atọrọ jẹ ni Ládi Bánjọ Ládi báwo ni Ládi báwo ló ṣe jẹ́ ibi tí mo máa wà rẹ tí mo ti ń kọ́ síjọ́ ibi ìlò wà tó ti ń kọ́ síjọ́ òun fọ mọ́tò ń bí mọ́tò mi wọ́n èmi ṣẹ̀ṣẹ̀ dé láti Amẹ́ríkà ni in fact mi ò expect kó mo lè rí ẹrù condition báyìí láíláí. Ọlọ́run dá ẹ lẹ́jọ́ ó ní o fẹ́ àfi ó ga ọ̀ ó bá pa ẹ́ kọ́ tí ló fẹ́ ṣe sáàbò ló ń gbé. lẹ́mi náà ò fi bẹ́ẹ̀ jìnnà síbí owó kan pẹ̀ díẹ̀ nílé mọ́tò máa kọ́ ọ́. ṣé ìdàgẹ́ rẹ̀. Bọ́dẹ̀ mi ní wọ́n lè ní ìfún ìṣùgbọ́n ó ti ṣiṣẹ́ fún àárín omi ń pé ibi ló ń gbé Bánjọ. ilé mi ló ń bí mo ń gbé tọmọtọmọ àti ìyàwó mi wá pọ̀. ṣé kò tún ṣá. no nǹkan owó kọ́tìn yìí ni ó dán lójú bákanbákan ṣẹlẹ̀ ṣú ẹ̀ pé kọ́tìn yìí ò ní máa. ẹ máa wo bó ṣe wà yẹn o ó kàn ń bẹ́ẹ̀ ni ó kàn tọ́ lójú ni ó fine kọ́tìn ni. wọ́n kò sí mọ́ spirit ó lè fún mi ní ẹ̀sọ́ kàkí nígbà. àwọn bá bínú kìíní yẹn ti ilé náà ti ṣiṣẹ́ ti pẹ́ sí i. ṣé pé fún ìdí ẹni ọ̀dà ó kàn gbé sílẹ̀ yìí. gàdẹ́ ṣùgbọ́n màá mọ bí ṣe máa wá náírà fún mi. jókòó mọ́ Bánjọ tí mi yẹ fẹ́ láti rí for the past 15 years kí n ti rí káyìí mo ẹ̀fẹ́ kó jẹ́ Bánjọ kan tó gbọ́dọ̀ ti wà òkè bíi ti láti báyìí kí ni problem ẹ lẹ́yìn bàtà pass out ó dà ń kó fọ́dà mọ̀ náà wá ètò fún wa rí báyìí. nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo fọ́dà lóòótọ́ gbogbo àti akókò yìí pẹ̀sìgbà tí problem yẹn bẹ̀rẹ̀ pẹ̀sìgbà tí bàbá mi ti kú. mo ṣáà ń fi mi gbọ́ bẹ́ẹ̀ gbọ́ bẹ́ẹ̀. àwọn èèyàn tó wá sílé bóyá náà wọ̀n ọ̀rẹ́ wa bóyá rí ìtòrí ní. ìkọ́rí mi ń lọ sáyẹ́rì ìpínlẹ̀ kan ló sọ fún mi bẹ́ẹ̀. ó lè jẹ́ láàrin. láàrin kan jẹ́ akin. akin tàbí dàda kan aṣá sọ̀rọ̀ kan aṣá. kọjá àsìkò ìgbà tí bá mi kú yìí ìkànnì wọn wá sílẹ̀ ìgbà yẹn ni problem yẹn ti bẹ̀rẹ̀ títí. ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ ni pé mo tiẹ̀ tún ṣiṣẹ́ níbì kan. mo ṣiṣẹ́ ń bẹ̀ ṣùgbọ́n gbà tí mo bẹ̀rẹ̀ sí ń bẹ̀ unexpectedly ni mo rí àkóbá rẹ̀. Mr. Wale, can I help you? Yes, sir. Okay. Ṣé wọ́n pé mo ti ń fẹ́ bá yín sọ̀rọ̀ kan látọjọ́ tó pẹ́. Ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ń ká mi lẹ́nu kò ó ní òye kí n ti sọ. Yorùbá sọ pé ọ̀rọ̀ kan kì í burú títí kí á fi ọ̀bẹ bù ú. Tell me whatever you want to say. Mo ṣàkíyèsí lẹ́yìn ẹnujọ́ mẹ́ta wípé àwọn fáìlì tá a máa fi ń rajà wọlé àti tá a máa fi ń rajà síta dábàá ní pé ibi tó yẹ kí 15,000 naira wà ibẹ̀ náà gangan lè máa ń gbé 60,000 naira yẹn sí. Mo dẹ̀ ṣàkíyèsí wípé kò yẹ kó rí bẹ́ẹ̀. Báwo ló ṣe yẹ kó rí o? Àṣìṣe ò kọ́gbọ́n. Àwọn ọ̀gá tí wọ́n ti wà níbí tẹ́lẹ̀ tí
wọ́n bá fẹ́ máa ṣe àwọn nǹkan bẹ́ẹ̀ yẹn bóyá arajà wọlé ni tàbí owó kan fẹ́ wọlé ni tó yẹ bá jẹ́ bí 50,000 naira wọ́n máa ń mú 20,000 naira ni wọ́n máa ń san jáde tàbí tó máa yọ lórí fáìlì yìí so the rest 30,000 naira yẹn 20,000 naira nínú ẹ̀ á ti tún tẹ̀ wọlé sọ́dọ̀ àwọn ọ̀gá the remaining 10,000 naira wọ́n fáwọn abọ́ọ̀dì tá a mọ̀ nípa àwọn fáìlì yẹn. bí ẹ ṣe máa ń ṣe nìyẹn pẹ̀lú ọ̀gá tó wà níbí tẹ́lẹ̀. Yes, sir. Mr. Wale. Mr. Wale. I am very, very sorry to have disappointed you. You have totally disappointed me. I don't expect all this rubbish from you. I'm sorry. Tabani ìjọba ò kì í ṣọ́ọ̀tì ìjọba ò kì í ṣọ́ọ̀tì. Bí ká wá jẹ́ arúgbó ọmọ ni. Kì í fi sísẹ̀m yọ 20,000 fákàtì. Kì í fẹ́yìn bọ́ọ̀sì ní 20. Tẹ bá ń bẹni tó wà ń bí ṣe tẹ́lẹ̀. Ẹ má bẹ mi try. Right? Ẹ má bá mi try. Tí o bá jẹ́ pé o ní pọn lọ́wọ́ mi, I can take a very powerful action. The necessary action. But now, jáde kò máa lọ kó lọ títí. I'm sorry, jáde kò máa. Sorry, sir. Mo lè jẹ́ nìyẹn. Sorry, please. Torí Ọlọ́run máa pẹ̀lú ẹ̀ lọ mímọ́. Okay, sir. Get out. The next week, ní bá wá àwọn files kan kúrò, ní bá wá sí ní ọ́fíìsì. Mo ní àwọn files yìí wà. Ọmọbìnrin tó yẹ secretary sí àwọn files yìí dà. The next thing tí ó máa sọ ni pé ọmọ kéde ìdá olóhùn orí pé ìbẹ̀rẹ̀ sí ní bú nìyẹn. Mo tẹ̀ wá ṣe gẹ́gẹ́ bí ọ̀gá. Mo kó òmẹ tó wà wájú ẹ̀ tó ń bú. Ó bú mi tó. Ó fọwọ́ kan bú mi tó. Ó dẹ̀ fọwọ́ kan fàṣọ rẹ̀ yá. Mo fẹ́ fẹ́ rèpù mi. Ta ló fẹ́ rèpù ẹ? Jókòó. 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 Ọ̀gá ẹ fẹ́ rèpù mi. Jókòó. Ẹ fẹ́ rèpù mi. Ẹ bẹ́ ti yàtọ̀ ọmọ mi lọ́rùn. Jókòó. Ẹ fẹ́ rèpù mi ni ọ̀gá. Bẹ́ẹ̀ jókòó. Are you serious? Yes, ọ̀gá ẹ fẹ́ rèpù mi ni. Ta ló fẹ́ rèpù ẹ? Ẹ ti àtọ́ mi. Èmi fẹ́ rèpù ẹ. Ẹ fẹ́ rèpù mi ni ọ̀gá. Ọmọ ọ̀gá máa gbọ́. Jókòó. Àbọ̀ orí nǹkan. Ọ̀gá dẹ̀ pè mí wọlé tá ló fẹ́ fẹ́ mi. The next is mo ní kó tí àtọ́ mi fẹ́ rèpù mi. Mr. Banjo ló fàṣẹ yẹn mọ́ ẹ lọ́rùn báyìí. Oh, that's fine. Nǹkan máa tẹ̀lé tí wá dénú iléeṣẹ́ yìí o. Kọjá lọ sókè kó lọ sọ fọ́gà. Kò tí màá ṣe lónìí ẹ. Kọjá lọ sókè kó lọ sọ fọ́gà. Lọ sọ fọ́gà. Òun mọ̀ yàn rè that's fine. Lọ sọ fọ́gà. Kí ó sọ sí. Oh, sorry. Kí ló ní kí jókòó lọ sí yẹn? Ó lè fẹ́ rè fòun. Ó lè mi fẹ́ rèpù. Èmi. Lọ́bọ̀ tí mo pè wọ́n ní ọ́fíìsì mo sọ pé ibo ni àwọn fáìlì wà. Ó lè bẹ̀rẹ̀ sí pàṣọmọ́ rẹ̀ lọ́rùn. No, kò jẹ́ ṣe bẹ́ẹ̀. Kò jẹ́ ṣe bẹ́ẹ̀. Lọ́nà wo? Ó léyìn lè fẹ́ rè fòun lọ́fíìsì. Wọ́dẹ̀ bọ̀ ní ìfẹ́. Olórí ọ̀rọ̀ dẹ lẹ́yìn náà máa ń láì. Téèyàn bá kúrò fún yẹn kí n láìkẹ́. Tó o tó dẹ̀ mo ti ní kó lọ sòrúurú ẹ fọ́gà. Kó lọ sọ fọ́gà. That's the next thing. Kó lọ sọ fọ́gà. Orí ọ̀rọ̀ iná fún mi ní ìwé lórí. Tí mo bá tó di ẹni tí òun fa mọ́tò yìí. Fuck man. So, láti gba ẹ̀wà ń ṣe mi à. Mi ò rí ṣe o. Àwọn dùn mí kò lọ sí Amẹ́ríkà yìí. Ṣé tí wọ́n yẹ pé o di Amẹ́ríkà mi? Ìsí irú tó ṣẹlẹ̀ yẹn, ọmọ bìbí yẹn, á fún ẹ ní àwọn ọlọ́pàá kan tó máa ṣẹlẹ̀ lórí tó dẹ̀ mọ̀ pé pọ́nmọ́ yẹn parọ́ mọ́ ẹ. Àwọn á tó ẹ̀ sí kọ́ọ̀tù. Kò yẹ dọ́là tó máa gbà. Ìbá fún United States of America. Bẹ́ẹ̀ ó kàn jẹ́ kókò síbi tó máa dàbí ilé ní ṣá. Sàánú ìjọ ẹ̀ ti fàájì ilé. Ibi tá a ti yà yín. Sílẹ̀ ni èrí àtọ̀ ni àwọn ibi tá a ti ra náírà wà ẹ̀ńbẹ̀ wà nínú àbí ní o ti mú bíà. Mo máa mú bíà náà. Ó kàn jẹ́ pé mo ti mú ti pẹ́ díẹ̀. Ṣé o lè gẹ́rẹ̀ mi ní wáìnì? Ní máa ṣòro ní òkè bẹ́ẹ̀. Nítorí máa ṣẹlẹ̀ sí fún mi níṣọ́ ìsọ̀rọ̀ ẹ̀. Ṣé Ọ̀pẹ̀ nígbà tí mo sọ bẹ́ẹ̀. fún mi nìyẹn.
ọ̀rẹ́ mi ló ní ilé yìí. ṣé bàbá Lọ́ládé? Bàbá Lọ́ládé àbí Bánjọ ló ní ilé àgbẹ̀ wọn. ọmọ náà ló ń jẹ́ yẹ́sàn. ẹ má bínú ẹ lásán. jíde mẹ́rẹ́ jíde ó ní láti máa kúlẹ̀ náà sídà. pẹ̀lẹ́ jọ má bínú sísí mi báwo ni wọ́n ṣe jẹ́ sí Bánjọ. èmi ni àtàwọn ọmọ yóò ṣe ìdílé. báwo lè ní ìtòlù ọ̀rẹ́ kò níbi ní pé mi ò rí mi rẹ̀ kò sí ara àbúrò ẹ̀yìn ló dé ló wá ń bèèrè pé báwo mo ṣe jẹ́ sí ẹ pé kìdí kan kábàbúrò mi. bèbí ṣe máa wà ẹ̀ ǹjẹ́ o ìyàwó ẹ̀. màmá Lọ́ládé nù. omi rí pé ìyàwó ẹ̀ ní pípínlẹ̀ ṣàjọ ọ̀fíìsì sí ìdí Amẹ́ríkà ni mo ti wá àti ìkúlẹ̀ báyìí l'Amẹ́ríkà tó yẹ pẹ̀lẹ́ Bánjọ jẹ́ kí èmi náà máa tọ́jú bèbí yìí ìyá Amẹ́ríkà pẹ̀lẹ́ báyìí èmi náà Amẹ́ríkà mo tẹ̀tẹ̀ ti dé náà tó mo wá níbi tó ti ń fọ mọ́tò ní káwọ̀ so ìta ìwọlé ẹ máa wo àti ìpàdé sí i ó bá ti tó yẹ. bọ́lá ti máa ń ṣe nǹkan ìrìn pẹ̀lẹ́ ìyá ó ga tẹ́jú wá fẹ́ máa lọ ìwà máa hòtẹ́ẹ̀lì mi dé sí hòtẹ́ẹ̀lì ẹ má bínú ẹ̀sìn ẹ má bínú wọn ti bẹ́ẹ̀ ni mí náà ládùúgbò wa náà. tó máa ṣẹlẹ̀ ní pé mo máa kì í dáadáa tó ti yẹ pẹ̀lẹ́ kó tẹ́kíà ìjọba bàbá mi lọ bàbá mi tó yẹ tó kó tẹ́kíà pẹ̀lú ẹ̀ mádà bàbá nígbà tó máa kó ṣẹlẹ̀ Bánjọ ó ṣe jẹ́ kíní kan mo ní àwọn shares kan tí mo kó bọ̀ láti Amẹ́ríkà mo ra àwọn míì ní $50 míì tí mo rà ní kò wá gbà mú ẹ̀yìn ìṣòye ìṣòro wá mà kí a ti sọ kó lọ́rùn máa àwọn ìṣòwò máa gbé ẹ lọ tó tẹ̀ bẹ́ẹ̀ ni. ó yà wọ̀dà ẹ̀jẹ̀ gbà. That's fine. Bánjọ ṣé omi ìgbé ìyàwó ẹ̀ gbọ́ngàn lọ́mọbìnrin. ìyá Lọ́ládé ìyàwó mi nìyà. ìyàwó ẹ̀ gbọ́ngàn. of course láti yá fífi ni mo jẹ fífi. of course. That's fine. ìyàwó mi ló bí ọmọ yẹn fún mi Lọ́ládé tẹ̀lé máa wọ ọmọ yẹn ó tó sì yàn. ìyẹn bèbí ìfà àwọn ìlejò ẹ̀ onílọ́ọ̀kan rárá máa kí ọmọ yẹn bí ẹni kẹyìn. kí ló wá sí fún mi. òwe sábì kí àṣà màá wá mú ẹ lọ sí hòtẹ́ẹ̀lì. Ṣèyí, in fact mo kàn ní kí sáré yà ni I'm in serious trouble now. I need urgent maid badly. Mo ti sọ fún lots of people but I just have to tell you. How to wait? Yes now. Well, I'll try my possible best. Right. But ó kàn lè jẹ́ àgbàlagbà ṣáà. Wẹ́mi mi máa ń nà sí bá ìjágbàlagbà kó ṣáà ti bá mi gẹ̀ẹ́sì àti matter of budget. Mo ní ìrẹ̀ seriously. Okay? No problem. Mo wà yẹn wọ́n rí bí mo ti sọ fún ẹ. Màmá rí ẹ later. Lọ́ládé. ẹ káàtà. Ṣé mọ́mí ẹ wà ń lé? bẹ́ẹ̀ ń tà. Pé mọ́mí ẹ fún mi. Ní wọ́n ní kó yọjú sí mi. Báwo ni ìyá? Jọ̀wọ́ bọ̀jọ̀. Báwo ni? David, èwo ló ṣe? Èwo ló ṣe? Àmì náà máa tó wá Yankee. Jọ, má bínú jọ. Àwọn ará Amẹ́ríkà ni mò ń pè yín. Máa tó wá sí Yankee lẹ́nu ọjọ́ mẹ́ta. Ṣé yẹ? Ta ló ń béèrè mi? Eddie Murphy. Okay. Màá rí tí má dé Yankee. Take care. Ṣùgbọ́n, bye bye.
ẹ ká sùn. báwo ni. mo lẹ tí wàá ń bọ̀. no mo kàn ní kí n wá bá yín ṣeré ni. by the way mo fẹ́ kó àwọn shirt kan fún bàbá yìí. òun náà ń fẹ́ sọ pé kò sí nílé. no kò ní màá kó lẹ̀ fún àwọn shirt tí àwọn kan wà ní $200 $500 tí mo rà tó kò lè mi ò lè wọ́n mọ́ tí wọ́n fẹ́ ní kí n kó fún ṣọmọ. ẹ máa ṣe ẹ kó ojoojúmọ́ wa. tó kó bá mi gbé fún gbogbo ẹ̀ ni mo ti pààkì rẹ̀ àti bàtà kò sí problem. so àwọn kankan wà nínú tí mo gbé fún ẹ tó ní instruction nù sórí bàtà kan wà ń bẹ̀ tó jẹ́ pé kò lè máa wọ̀ anyhow tó bá ń lọ sí party occasionally ni bàtà yẹn wà fún ṣé yẹ in fact minister ni orúkọ bàtà yẹn á ti rí débẹ̀ yẹn rárẹ̀ nǹkan bíi $1,500 ni mo rà ní America gbà so just give it to me. ẹ ṣé o ẹ ṣé àdúpẹ́. ó yẹ kí n bẹ wá àkọ́kọ́ fún weekend ṣé yẹ mo dẹ̀ ti ná àwọn ọwọ́ mi tán o bẹ̀tẹ̀ gbà $100 tó ti yẹ mo rò pé tó bá ṣe ajẹ́kọ̀ọ́ bíi $8,000 nìyẹn nǹkan tó ṣe ó bá ẹ kí n báwọn náà wá náírà tó ti wọ́n gba $100. gbàtẹ́ wọ́n ní o gbà ọmọ ẹ ń bínú ni àbí báwo. kò bínú ó máa ń tijú tiẹ̀ nù. anyway gbà fún tó ti wọ́n ok ó bá bàbá ó dàbí pọ́nà ìjáde kẹ̀ ó jáde. ok bàbá. lọ́ládé wá mi náà wá ní kí ló máa ń ṣe ẹ náà kí ló rí tán fún ládì fún ẹ lówó tó gbà. mi ò lè gbà irú owó tí wọn kọ́ ni mo fẹ́. irú owó wọn kọ́ ló fẹ́ kì í ṣe ọ̀rẹ́ dájì ẹ̀ ni wọ́n. wọn kì í ṣọ̀rẹ́ dájì mi tó bá jọ̀rẹ́ dájì mi ni wọn ní dúró síta gbangba ń bẹ̀ tá a máa gbàṣọ sí mi ṣebí tó bá tiẹ̀ fẹ́ fún dájì mi láṣọ wọ́n ṣàmọ́ bí tó ti ń pàdé wọn ò ní jẹ́ ká méjèèjì yìí wà ń bẹ̀. ìwọ ọmọ yìí. mọ́mì wọ́n ní tọ́wọ́ ẹ bá jí má pọ̀ rẹ̀ lọlẹ̀ bọ̀dá yẹn kì í ṣe èyí. lọ́ládé jáde tó nílé a máa sọ yẹn. ṣé ẹ rí bọ̀dá nítorí tí n bá ní kí n yóò kù díẹ̀ kí n sọ òbí ní sọ wọ́n dà ṣé ẹ rí bọ̀dá mi wọ́n léèwọ̀ kí wọ́n tó sùn lálẹ́ wọn ò gbọ́dọ̀ mú mi o. ara èèwọ̀ wọn ni o. ara èèwọ̀ wọn ni wípé wọn èèpo ojú kóbin báwọn obìnrin bá wá yín wá ẹ má fi bọ̀dá mi nìkan sínú pálọ̀ tó ti yé yàrá èèwọ̀. ọ̀sán mọ́ládọ̀ ọ̀fìn kákó kọ́mọ́ fóònù àti títì ọkọ̀ lọ́pàá abẹ́rẹ́ wa tó jẹ́ bàbá rẹ̀. ọmọlámídì ọ̀tọ̀ ni. ẹjọ actually èmi kọ́ ló máa bá ṣiṣẹ́ gan-an èmi gangan kọ́ ló fẹ́ bá ṣiṣẹ́ lẹ́kọ̀ọ́ ọ̀rẹ́ mi ni bàbá yẹ kí lè recognize mi náà ní ẹ̀yìn lẹ́yìn bí ṣé mo ẹ̀dà greek to amẹ́ tẹ́lẹ̀ ìgbé wọn dà mí lọ́wọ́ àtọ́jú. ìwọ́wà àgbẹ̀ adàbíyẹ ojú mi ti lọ láàrẹ̀. ẹ ṣe gan sa ojú mi lọ láàrẹ̀ bó ṣe jọ́sí. bàbá sùwé yíyó alílò lọ lónìí ṣé kí n para lọ́la. àìní lọ ti jẹ́ wọ́n fẹ́ lọ́kùn sí nǹkan ó ké mọ́jú lu ìsílẹ̀ ìmọ̀ ni. roborobó kéńgé o dákun ẹ̀ làwọn ó dá o àyàn mi ò gbé léhùn ó ṣe ìgbélé. ọwọ́ pátá là ó ṣe rere o. gbogbo wa pátá là ó ṣe rere o. àbúrò mi. ọ̀dà mi ẹ̀yin lọ́mọ ọ̀lẹ́ ní nílé lọ sùn lórí ẹ̀ kan. ọ̀lọ́sọ̀ọ́ okùn ìkòkò kílẹ̀ lẹ́yìn ìkòkò lẹ́yìn ni ẹgbẹ́ ẹgbẹ́ mọ́níkà aṣọ ọ̀bọ̀ra rẹ̀ wà nínú ẹ̀. ẹ filẹ̀ àpọ́nlá sọ̀bọ̀ra mi là ó kele ẹ̀dí ó wà ókè báyìí. ẹjẹ ń kó àdó. wọ́n rò ìfẹ́ fọ́pọ̀ ní kò aṣọ ọ̀bọ̀ra ẹ̀fọ́ kò gbọ́dọ̀ jẹ o ẹ̀fọ́ kò gbọ́dọ̀ jẹ. mo nílò kí ló fẹ́ kó àdókù bàbá àti ó yà kó wọlé padà. kò ní dira ló èkó kò ní dúró ẹlẹ́dàá mi. ẹ má fèsì sí yẹn àti egu àtòrò àtàjẹmọ. wo bá mi di mọ́tò tó gbọ́. bàbá tuwé dúró kó gbé pọ̀jà ní ìtọ̀wọ́lẹ̀ kọ́ kó ó má fi tọ̀ ìtọ̀wọ́lẹ̀ kọ́. bá mi di mọ́tò bá tu. ìyá ọmọ kúrò èdè kan á wá ọmọ ọ̀lẹ́ ní nílé ọ̀sẹ̀ lórí ẹ̀ kí lórí òwò bá lu wẹ̀. bàbá tuwé bá mi di mọ́tò. mọ̀ ń yára náà mọ̀ ń yára ẹ mọ̀ pé kò yí sí láti fi gbogbo fámìlì kílẹ̀ mọ́ lọ Èkó bàbá tàbí kó. oníjọ́ rẹ̀ ẹ tọ́jú ilé ẹ wo lédè mi ẹlgọ́mta là ń lọ wọ̀ lọ Èkó yìí ẹlgọ́mta ẹlgọ́mta ọkọ̀ òfurufú bẹ́ẹ̀ ni ẹlgọ́mta yóò tì mí lọ yóò tì mí bọ̀
bẹ́ẹ̀ bá retí mi fúnjọ́ méje tẹ́ ẹ bá rí mi ẹ fògùn fà mí padà wálé o bí ìsoríire lẹ́kọ̀ọ́ kẹ́ ẹ pè mí padà mo tẹ̀jẹ́ kó mo fẹ́ soríire kẹ́ ẹ pè mí padà tẹ́ ẹ gbọ́. ẹ tó bá dì mọ́ gan lásìkò tá a bá fẹ́ sọ ẹjọ́ bọ̀ ẹ fà wá pọ̀ kọ́mọ tẹrú ní oko ẹ̀gẹ́ mi ẹ bá mi wọ́n fi rẹ̀ gbogbo ẹ̀gẹ́ oko mi kí wọ́n fi ránṣẹ́ kẹ́ kó sọ́kọ̀ wá bá lẹ́kọ̀ọ́ wọ́n fi àdírẹ́sì ibi tí mo bá wà fún ṣé èdè kó ti yíwọ wèrè fún ọ. ọlọ ẹ̀kọ́ kókó ẹ̀gẹ́ ẹ̀bọ̀ bọ̀dá ẹ̀dùn ẹ̀dá pẹ̀jú. nítorí ọlọ́wọ́ pàrọ̀ lẹ́wọ̀. ọlọ́mọge báyọ̀ rápá lẹ́sàn tó kú ẹ láyé ìwé wa lò ó àwọn àtìlẹ́ yìí olómìnira kò dé o ṣùgbọ́n láti lé òjìlé o yọjú lágbóni àwọn òtẹ́ẹ̀lì ló dé sí kade bí gẹ̀rẹ́rẹ́rẹ́rẹ́ ọ̀hún kò ti jáde kade bí gẹ̀rẹ́rẹ́rẹ́ kò ti jáde adẹ́gbọ̀ yé ẹgbẹ̀rún yòó sàn ìwọ náà la ṣe táìmù tébù rẹ o kó ṣe táìmù tébù rẹ kò mọ iye owó yòó ná kéèyàn kò tó dákẹ́lẹ̀ ilé rẹ̀ tí wọ́n lẹ́gbẹ̀ẹ́ kan kó wá tún lé ẹ̀ ṣe kó wọn náà dìbì ló kọ́lé àrẹ o tó yọ ọgọ́ lọ́wọ́. ẹ ṣe gan ni sà gbogbo ọ̀rọ̀ yín ó yé mi mo rí pé tara mi náà lè ń bá mi sọ mo promise yín pé ní ọjọ́ Sunday màá make sure pé mo wá bá yín lé. inú ta dùn. lágbára ọlọ́run màá wá jọ. wálé o láti o tó yọ ọgọ́ lọ́wọ́ kó yọ lọ́kọ̀ báyìí ká ní ọ̀gá báyìí á lé ọmọ wa lè dé àwọn ọmọ wa jókòó sí i. ṣe àdúpẹ́. bá sọ̀rọ̀. má bá bọ̀rọ̀. bá sọ̀rọ̀. Sunday máa yẹ títí lágbára ọlọ́run. inú ta dùn. ẹ jẹ́ kí n máa wá ṣe nǹkan tẹ́lẹ̀. kí ló dé sá. ẹ sọ̀rọ̀ ṣé ní mo bá wá. kí wọ́n fún yín lọ́wọ́ tẹ̀ fún wọn mọ́tò ní. sórí kó bá ṣe yé lùmí ẹ̀ ojú owó lọ rẹ̀ ìdìbò rẹ̀ lẹ̀ kó bá dàbẹ̀ ní pé ilé ọ̀wá bí ilé àbí owó ìkòtò ká ẹ̀jẹ̀ ni mo bá wá ilé tí ìyá lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ kó dẹ̀ wá bíbí ló kọ́ lé ń tilẹ̀ ọ̀ṣẹ́ bá sọ̀rọ̀ o sọ̀gbọ́n bá sọ̀rọ̀ o. ẹ jẹ́ kí wọ́n máa ń ṣe. ayélujára ní abẹ́nu kọ́ tí wọ́n pé ìnira ló jẹ́ oṣù wálé o kọ́ wá o. ẹ ṣe àdúpẹ́ fún àgbà òṣì. Don't mind the fucking old man. You see, ṣírí gbogbo ọ̀rọ̀ tó ń sọ tí wọ́n bá rí pé ó ń sọ̀rọ̀ ó ń ṣe bá ń ṣàwọ́ báyìí wà lérò pọ̀rọ̀ tán. láti ọ̀rọ̀ tí bàbá yẹn wá sọ bí òótọ́ ọ̀rọ̀ gidi ni o tó bá rí àgbàlagbà tójú ẹ̀ yìí kòtò àwọn nǹkan tó ti fojú rí ni o bàbá yẹn ń sọ̀rọ̀ from experience ṣùgbọ́n rántí pé Yorùbá sọ pé àlejò lówó tó bá ti yà sọ́dọ̀ ẹ̀ tọ́jú ẹ̀ o ní láti kọ́ ilé hòtẹ́ẹ̀lì tó wà ẹ̀kọ́ ló yẹ kó wà. Jáde sórí ẹ̀yin Nàìjíríà táwọn kó tẹ́ fi máa ń ṣe mistake pọ̀ lamẹ́ríkà hòtẹ́ẹ̀lì ni mò ń gbé náà wò káfíń kankan lọ́hùn náà jẹ́ kí n sọ kíní kan fún ẹ bá ń jọ sórí ọ̀rẹ́ mi kan Ọ̀túnba Wálé Aríyìíbí ló ń jẹ́ nígbà tí ó wà ní Amẹ́ríkà mo sọ fún nígbà tó fẹ́ wá sí Nàìjíríà òun fẹ́ wá ra àwọn fámìlì òun wà the family gbàgbé wọn kó máa jáyé ẹ kó máa ṣẹ́bìtì Ọ̀túnba Wálé Aríyìíbí kọ̀ jálẹ̀ kò gbọ́ tèmi ó wá sí Nàìjíríà sọ nígbà tó dé báyìí àwọn fámìlì ẹ̀ ó kó sí wọn lẹ́nu ṣọ̀kú bàtà tó kó sí àwọn fámìlì ẹ̀ lẹ́nu yẹn ẹni tó jẹ́ bí ọmọ ọ̀yẹ́ wọ́n bẹ̀ sí wọ́n jẹ́ tọ̀m ní gbogbo wọn jẹ bọ̀bọ̀ yìí wọ́n jẹ́ títí ọmọ ọ̀yẹ́ ẹ̀gbọ́n pàápàá ó ṣe débi pé ó fẹ́ bọ̀ wọ́n gé lọ́rùn báyìí tán ni kò yẹ sẹ́yìn pé mọ́tò owó iyebíye ọmọ ọ̀yẹ́ yẹn láti pọ̀ kíláàsì mọ́tò yẹn wọ́n yóò believe that kí ni mo fẹ́ lọ sí pẹ̀lú fámìlì tí orí bí n ṣe wà dáńtò gidigbe ni màá dẹ̀ jáyé mi ti máa fi ṣáájú wọlé ni. wẹ́ èmi tó bọ́ tiẹ̀ o ṣùgbọ́n nǹkan tó ṣẹlẹ̀ pé tí o bá gbọ́n ju bàbá yẹn lọ o ò lè gàn tó Ọ̀túnba Wálé Aríyìíbí tí wọ́n sọ yìí àwọn fámìlì tí wọ́n ṣe bẹ́ẹ̀ yẹn ó kù wọ́n ó kọ lọ́hùn ṣùgbọ́n advice tí wọ́n fún ẹ lọ́wọ́lọ́wọ́ yìí wọ́n fẹ́ kó ṣe take care o nílé lórí kò dẹ̀ nílé iṣẹ́. ọ̀rẹ́ mi má jẹ́ kí n parọ́ fún ẹ òótọ́ ọ̀rọ̀ ìwọ náà tún sọ but for your information torí maximum security òun ṣe wá jókòó sókè ẹ̀ sórí káàkiri inú ilé ìsìn àìmọye ń tán pa àìmọye ń tán gbé dànù tá à gbúrò ẹ̀ mọ́ but this gateway hotel security wọn dáa kò sí wàhálà kò sẹ́yìn sí family náà lè pa àyàn dànù àbọ̀ ọmọ bẹ́ẹ̀
orí sì ni ọjọ́ ká lọ ṣe fàájì gbàgbé sáì tí wọ́n yẹn ẹ ṣe fàájì ń bà. ọ̀rẹ́ bàbá Adélájí máa mú wálé ẹ̀. ṣé kò sí. nípa ibi tí wọ́n ti ń fọ mọ́tò yẹn ni. torí àwọn ọ̀rẹ́ wa kan tó máa ń rí wọn bẹ̀ wọ́n máa ń fi wọ́n ṣe yẹ̀yẹ́ ó dẹ̀ máa ń sì mí lójú. ṣe ìdúró náà ọ̀rẹ́ wọn kan tó náà ṣèdè láti Amẹ́ríkà yẹn ẹ gbọ́dọ̀ bá wọn sọ̀rọ̀ bóyá wọ́n lè bá wọn wá tẹ̀. ṣé bọ̀dá Lájí. rò bẹ́ẹ̀. pẹ́ bọ̀dá yẹn try fún wa ṣùgbọ́n wọn fún àwọn bàbá Lọ́ládé ó ti ń discuss wọn wá sí ìmọ̀ ibi tó fi orí ẹ̀sìn tó náà bá máa bá ní ṣe á kúkú wọn lọ́wọ́ torí gbogbo ilé ìgbọ̀n ó ti fẹ́ nínú ìṣòro nìkan ló ń gbọ́ ìtàn fi ń ṣe ẹ̀yẹ káàkiri òkè la fẹ́ ṣe sí tóun náà bá dé máa bá a sọ pé kó bá bọ̀dá Lájí sọ̀rọ̀ ó yà ń bá wá ṣe. ọjọ́ kan lè yẹ fún wọn. iṣẹ́ ọlọ́run àkútú tiẹ̀ náà ṣe. torí ẹ̀ náà mo ṣe wá bíbá mo fẹ́ mú àbúrò mi lọ síbi tí tó ti ń kọ́ṣẹ́ lọ́dọ̀ òde. nígbà tí mi bẹ̀rẹ̀ sí ní náwó yẹn ní water park tí mi bẹ̀rẹ̀ sí ní láwọn dollars yẹn everybody fẹjú lẹ̀ ní ta ló ń kọ́ ni wàtí àǹdè ni wàtí ó bẹ̀rẹ̀ sí ní kì mí ó ń kì mí débi pé ọkọ̀ in fact mo ti lálẹ́ yìí mo tún lọ ìkan because lady kan láti Amẹ́ríkà ló náà tí wọ́n fẹ́ ṣe birthday lálẹ́ ti birthday sí oṣù ẹ̀ ló jẹ́ kí n rántí ìyàwó mi ìyá ìfẹ́ ṣe birthday ṣé màmá Ọlọ́ládé màmá Ọlọ́ládé àǹjà ò nìyẹn ó fẹ́ ṣe birthday ní ó yẹ kó ṣe lọ́la ní lọ́la wọ́n ti pèsè ní ilé sílé ok lọ́la ẹ̀yìn ilé sílé rárá mò ń láti lọ sí Kotonu mo fẹ́ lọ pàdé àwọn òyìnbó kan bẹ̀ tó omi ilé sílé kí n tó wà rárá tó bí ọ̀túnla. ok ọdún kò sí owó lọ́wọ́ èmi náà àfọ́ṣ bẹ̀tẹ̀ mo kàn rò pé kájá kó má jẹ́ pé èèyàn wà láyé ọjọ́ ìbí ẹ̀ ó pé kò ṣe yẹn ni mo ṣe fẹ́ tà láti máàkì ẹ̀sìn. sórí jẹ́ kí n sọ kí ní kan fún ẹ wọn náà mọ condition tó wà o lè fi rẹ ewéru wà náà ṣòmọ bẹ́ẹ̀ èmi náà pé kò bá ọwọ́ advisable tó bá kàn lè ra káàdì lásán tó gbé fún kí ló mọ̀ pé ò náwó lọ́wọ́ náà. o ti má dẹ̀ ra káàdì yẹn á tún wà òkè o. á wà òkè pé irú àwọn tó máa ń kọ happy birthday sí yẹn. kí ló fẹ́ rà fún o ṣáà lówó láti ra anything kò tó lọ́rùn. wá káàdì yẹn kó rà fún ó ti parí náà so onílé wa. Yes, Daniel. Hello, how are you? Wọ́n yá máa kúnlẹ̀, my God. Báwo kì í? Ó lẹ tí ń bọ̀, ọ̀rẹ́ yóò dẹ̀ wá sílé o. Oh, wow. Lọ́ládé kọ́ tiẹ̀. Ó ti lọ sí. Ọ̀gá, mo kàn ní kí n yọjú sẹ́nu òṣèlú gan-an ni. So, yẹn ni kó fẹ́ ṣe bẹ́ẹ̀ dé ló sọ fún mi. Báńjọ ló ṣẹ̀ṣẹ̀ ń sọ fún mi. Gbàtà ìṣe púpọ̀ náà ni. Lọ́wọ́ ìtàn ló yẹ kí irú èmi gbọ́ náà. Well, happy birthday. Many happy returns. Thank you. Báwo ló ṣe máa fi ìtìmá ní kí n kàn bí ẹ jáde lọ fún shopping ṣá fún birthday ẹ? Màá láìkẹ́ gbà. That's fine. Wọlé kò change kò jẹ́ kálọ̀. Ṣé lè yóò dání? Ẹ̀yin aṣọ yìí. So ní mi tó wà òkè ìjẹ́lẹ̀ lọ́tọ̀ ìwọ ni. Ilé ìdá ẹ̀ wọ́n bá. Ó yẹ kí Bánjọ máa tọ́jú ẹ̀ kó máa ra àwọn aṣọ. Jẹ́ ká lọ. Ẹ káàsán. Báwo ni ṣẹ́ta? Mo fẹ́ ra àwọn ẹni. Ok, àwọn ilé. Àti pé ẹ ṣe máa ń tirin mọ́ ṣọ́ọ̀bù yìí, ṣé torí olè ní gbogbo eléyìí? Ìrora rù bẹ́ẹ̀. Ọlọ́run ní ṣẹ̀rù alẹ́rù olè. Ayé rẹ̀. Ó yá bá mi mú káàdì yẹn. Èyí tó kọ happy birthday sí yẹn. Oní fúláwà yẹn. Yá. Oh, ṣé envelope ẹ̀ ni? That's fine. Bẹ̀rẹ̀ báwo ni màá ṣe tó ní ènìyàn? Ṣùgbọ́n kí ló dé? lẹ́ni tó ń ṣe ọjọ́ ìbí kọ́lọ́m ti kà mí kún èèyàn gidi láyé mi kí n ṣe kí n pélére fún ẹ kí n pó ní fújì fún ẹ ká tó àga rẹpẹtẹ káwọn èèyàn ńláńlá jókòó ti wà kọ́ máa jẹ kọ́ dẹ̀ máa mú kó ní fújì wa máa kì ẹ́ wá gbé owó jáde kí n máa ná kó máa ní Alábánjọ kú ìnáwó tọ́jọ́ ìbí ẹ o ó dá ẹkú ìnáwó tọ́jọ́ ìbí ẹ o wá ṣe 40 wá tún ṣe 50 tó bá wá ṣe 50 o wá ṣe 60 lọ́lá ọlọ́run ọba o wá tún ṣe 100
kò ní ọ̀rá jójójó sọ́dọ̀ bíbí jó fún mi tí n bá ti lùlù fún ẹ kó jó kí wọ́n náà bọ́ ṣàgbó ọmọdé àti ìjó fún mi. mo dẹ̀ ní ìtàkùn lérí náà ìwọ gbọ́ngàn ló wá kọ́. èmi lélẹ́rẹ́. mo dẹ̀ appreciate it honestly torí mo cherish card. Are you sure? Thank you very much. Hero ni ti ni o. Báyọ̀. Ìṣèǹtọ́lọ́ yá. Wẹ́ ọkùnrin ládìwájú. Ń bọ̀. Gbogbo ọgbà tó wà nílẹ̀ aṣọ mi lóríṣiríṣi àwọn expensive ones ló lọ rà fún mi lẹ́yìn. Gbogbo fún mi. Bàtí kọ̀lé lè bàtí kìlẹ̀ lẹ́yìn. Nítorí ṣe. Bá dúró ra àwọn aṣọ ìfún. Wọ́n ní ẹ̀sìn wọ́n ní fún bẹ́ẹ̀ dè wọ́n ní wọlé sọ fáwọn. Wọ́n á gbé mi lọ sí shopping. Bá dúró ra àwọn aṣọ ìfún. Kí ló fẹ́ rà fún? O ṣáà lówó láti ra ẹnì tí. Kò tó lọ́rùn. Wákàtí yẹn kò rà fún. Ó ti parí náà. So onílé wa àmì ìnílé mèkè ara mi máa tọ́jà ṣé fún yọ̀ lálùkù. Mo bá ń dúpẹ́ lọ́wọ́ wọn gan-an nẹ́sẹ̀. Báwo ẹgbẹ́ mi? Àárọ̀ nígbà tí mo wẹ̀ tán ni. Wọ́n ṣe sọ pé wọ́n lè sọ fún àwọn ọ̀sẹ̀ ìbínú pé mo sọ. Nǹkan bí Ládì sọ fẹ́mi ni pé òun ò nílé wá síbi birthday pé nígbà tí mo ti ṣàlàyé fóun pé àní fà púpọ̀. Mo ṣe é wọ̀n yẹn. Mo ṣáà dúpẹ́ lọ́wọ́ wọn ṣá. Lẹ́yìn tí mo fi ń wò kí ní ẹ̀ wọ́n dà ní ó lóun ò nílé wá wá. Number two, àwọn ọkọ̀ tó rà yìí ó ti wọ́n ju too expensive. Èmi ò tí ì lè wọ́n sí ìgbà tí mo ti ń rẹ̀. Àgbọ̀bí náà lọ́sọ̀bọ̀ tó má rí màmá. Àwọn ọ̀nà ẹ̀. Báwo ni ṣe? Àgbọ̀lọ́ àgbà ló mú ti wá ní kọ̀tọ̀ fẹ́ náà. Mo lọ káàkiri ṣá. Wọ́n ṣáà wá mo ní contact ni. Ìbá tí mo ti ní kí n máa lọ sí tí bá ṣe ọ̀rọ̀ bàbá tó wà lọ́dọ̀ mi. Ǹjẹ́ o mọ̀ pé ní last week bàbá tí mo lóun lọ fún ọdún Erinlẹ̀ àbúrò aláwẹ̀ ní Togo. Ó lọ ó dé ìjọ́ kẹta ló tó dé. Ó tún di ìjẹta ó tún lòun lọ sí ọdún orò. Bóun lòun ní láti gbé orò ní kọ́kọ́ lọ́rùn. Òun ló máa gbé orò sórí. I can't believe that. Ó ti lọ náà. He just left this morning. Ǹjẹ́ òun la fẹ́ ṣe lè dá? Mo ní kí mo ń béèrè lọ́wọ́ ẹ̀ pé èwo lọ́dún Erinlẹ̀ èwo lọ́dún orò ṣègbó lọ́ọ̀kan ó ní tìdílé ìyá lòun lọ tìdílé bàbá lòun ṣẹ̀ṣẹ̀ fẹ́ lọ. Ìka méjì. Ilé tó ìdílé ìyá náà ti ń ṣòro. Mi ò kọ́ rẹ̀ rí o. Ó láàánú sọdún àlè ṣe sílé bàbá ká má ṣe sílé ìyá. Kò sí ìlànà ìṣe sí. Anyway, mo ní kí n sọ fún ẹni tó mọ̀ ó kẹ́ má ní ọrùn mi ló wà. He has just left now. Kò sí ọlọ́run àgbàlagbà ni díẹ̀ dẹ̀ ní tàlàgbà nínú ìbejì. Èmi ní kí n bá wá bẹ́tà lè gbìn ní àtàgbàlagbà kó lè máa jẹ kó máa fi kó máa pọ́kúlá tọ́kúlá ó ní no fine. Kò dẹ̀ sí tókùn ẹ̀ ó ti lóòótọ́ làgbàlagbà ni a máa tẹ̀kì ara ẹ̀ náà kò sẹ́ tó máa bọ́dà. Hello. Hello. Ẹ̀yin onílé ìjà. Táni yẹn o. Èmi ni o láti. Ọkùnládi. Ẹ káàárọ̀ o. Ẹ jọ mọ̀ wẹ̀ lọ́wọ́ mò ń bọ̀ o. That's fine. Okay. Mo wájú ọdún mi lẹ̀ níwájú, mo wá ìwọ ọdún wa lẹ́yìn. Ogun oṣó, ogun àjẹ́, ogun aláàdá. Bàbá mi onílé ọlá, ọmọ tí ń dáná ìlànà ó dọ̀wọ́ rẹ̀. Àgọ́ owó yá ìṣe kí á jọ̀ọ́jọ́. Ẹ jọ mọ̀ bọ́ mo ti ṣe tán. Okay. Dàdẹ́ ọmọ yìí ní voice wọ́n ní voice. What? Ohun. Ọkùnládi. Tẹ́ẹ̀mí. Ẹ jẹ́ sáré para. In fact, mo like voice yẹn gan-an ni. Ẹ ṣe. Well, musician ni mi tẹ́lẹ̀ nù. Music ni mo read ní school. Don't tell me that. Musician ni ẹ ti. Kí ló ń tó ṣe record? Well, Ọkùnládi. Mẹ́bẹ̀ yìí náà ṣe mọ̀. Ẹ̀wọ̀n ló kò sí mọ́ọ̀ṣì lọ́wọ́ wa. Gàdé, why is it that most of the talents are in Nigeria ń waste down? A lady like you in America, she's a millionaire.
àpèjì àjọra ó yẹ kó máa ka dọ́là àti gbogbo ìgbà ni. Bísí wẹ́wẹ́wẹ́wẹ́ sórí orin tó kọ yẹn ó mú mi lọ́jà àwọn gáàsì kan tí mo promote nígbà kan ní Amẹ́ríkà àwọn gáàsì ẹnu ṣe rẹ́kọ̀d kan báyìí tí wọ́n ní wẹ́lẹ́nu what I did to you was wrong please darling forgive me please in fact àwọn gáàsì ẹnu fẹ́ forúkọ mi sí rẹ́kọ̀d yẹn bẹ̀ tí wọ́n kàn dísáì pé jọ báwo ló ṣe máa fẹ́ tí n bá sọ fún ẹ pé mo fẹ́ gbé ọ lọ sí Amẹ́ríkà kó lọ kọrin sí lóòótọ́ inú mi ò bá dùn sórí ọ̀rọ̀ lóòótọ́ tó wú yẹn lásán ọjọ́ ìsìn wọn gbọ́dọ̀ fọ̀rọ̀ mi ṣeré Eddie Murphy Bobby Brown ìsí táǹgbà kan mo promote Bobby Brown àti Madonna èrò pọ̀ lọ́ọ́ ọkọ̀ tí ẹ̀fẹ́ fún mi ló ń yàn nígbà tó ń ṣe gbogbo iṣẹ́ kan já fún wọn gbogbo ìtumọ̀ ẹ̀nà ètò tèmi fọ́lọ̀ mi ẹ̀nà ẹ̀ nígbà tó bá jẹ́ kó o máa yìí tó o bá máa yìí o máa dé God soon country very soon. inú mi ò bá máa jẹ́rẹ́ ní bímọ àlè ni pé tó bá fún mi ní passport photograph ṣe kókó bíi mẹ́rin fún mi máa ṣe passport rẹ̀ tó lè ń visa ẹ̀ láti gbà fún èmi ní embassy American embassy yẹn kì í ṣe big deal. Ọbáyọ̀lé má bínú jù òun ti gbà kó tó lọ wọ̀ lẹ́ẹ̀kan lẹ́yìn tètè sọ fún ẹ aládé wá bí lọ́sàn-án rẹ̀ tí ẹ̀gbọ́n náà bíà gbogbo àwọn promise to make fun ṣé o ti fọ̀ kílẹ̀ báyìí. kò tí ì sọ nǹkan kan ju pé kí n ní sùúrù lọ. wẹ́ ìgbà tó wá délé mi ṣá mo rí káyìn tó wá ẹmu tẹ̀ wẹ̀ lọ́wọ́ ni tó èmi kàn kọrin ṣùgbọ́n tó ìgbà tí wọ́n wọlé wọn sọ pé àwọn oúnjẹ láìka ohun mi nǹkan kan wọ́n ṣàlàyé fún wọn pé music ni mo rí ìdílé sí pé musician ni wọ́n á ní báwọn adé ìtura láti sponsor mi lọ sáré ìta pé kí lọ kọrin náà. Ládi gbọ́dọ̀ sọ fún mi. ó wá síbi ó ń wá bẹ́ẹ̀ sọ yẹn. ibùn gan wọn ní kí n mú àwọn passport mi wá báwọn ní hòtẹ́ẹ̀lì àwọn. ẹ ti fa ọ̀rọ̀ débẹ̀. wọ́n mì ní ọ inú mi dẹ́ dùn gan-an ni láti jọ ìwọ gbọ́dọ̀ tí wọ́n ṣe mọ̀ àwọn àti lè sponsor mi lọ sọ́run nìkan tèmi lọ kọrin náà tí mo mẹ́kẹ̀ fún ọ. tó ṣẹlẹ̀ ni pé ìgbà tí ó rí èmi ọ̀rẹ́ sáà mi kò bá mi sọ̀rọ̀ nǹkan tó jọ bẹ́ẹ̀. ǹjẹ́ ọ̀rọ̀ yẹn ṣe mo rí Ládi níjọ́ tó ń sọ yìí mo rí lọ́wọ́ àárọ̀ kò lè sọ mi pé òun bọ̀ mí ìyẹn ló ṣe ń surprise mi. ìyẹn ọkọ yẹn wọn náà wọn kàn lọ ní ọ̀pọ̀ àwọn ọkùnrin káwọn yá o. wọ́n á ní pé kò kó photograph mi wá bá ti kò lọ bó bá ṣe máa jẹ́ màmá ṣàlàyé fún ẹ. bàbá Sàdìkò ṣèkó ló dẹ̀ rí yẹn o ṣèkó kẹ̀dẹ̀ nìyẹn. ọ̀dà fún ọba. ọ̀dà mọ̀nù. bó o ṣe yọ lọ́ọ̀kan mo ti ní wèrè wo lọ́yọ̀ yìí o. wèrè bò ó. àti bíi lágídò. àwọn àtìkónù ìwọ ọ̀dádọ́mọ̀ ni èmi gangan ní tèkó. èmi nu èmi gangan nu èmi gangan nu èmi gangan nu. mọ̀ ń jáde náà lójú. lọ́bùnú ẹ jẹ́rìí ọ. ọ̀nà kò sí. gbogbo ẹgbẹ́ ẹ ló ti lé èkó sí lẹ́yìn tí wọ́n lé èkó tó ọ̀dà àrídé tó rìn dẹ̀ kí abúlé ẹlòmíì ti lọ wọ́n á tún dé èkó kúrò lẹ́nu wọn. náà kálómi ò lo èkó tí ò ní rágbàgbà mẹ́ta èmi láwọn àgbàgbà mẹ́ta ti tó wọ èkó ni. àgbààgbà mẹ́ta bíi bò arúgbó àbáyọ ń gan. sọ̀rọ̀ lóye kínní láti ìsàlẹ̀ èkó ò gbọ́dọ̀ rìn dìjù ìyẹn ní ti dúmọ̀tà ò gbọ́dọ̀ ya múgùn èyí ò ní ta jégúnlẹ̀ ò gbọ́dọ̀ su ẹgbẹ́ èyí ò gangan ní tó sòdì. ó dàmà nánú ó dàmà nánú. májà wọn ará abúlé orí wèrè méjì wọn rò. wèrè kẹ ṣèkónù ẹ̀ka tí mo wá rí ọ fún gangan sóyí ọ ni pé wọ́dà. ṣé ẹ̀ bá nǹkan wá ni. ẹ̀rọ tí mo bá wà lè $500 péré ni $500. mi ò ní. àti ìṣẹ̀lẹ̀ kan nù àwọn ti gbèsè sáyọ ilé. wọ́n já ìpèjọ fún ọ bàbá ṣùgbọ́n wọ́n dé ìpèjọ fún ọ lẹ́kọ̀ọ́ wálé. fáyọ̀ rẹ̀ ni olú òyìnbó. fáyọ̀ rẹ̀ tí ó ṣòro orí bí nǹkan mi n ò ní ṣe ń jìnnà láti. ọjọ́ mọ̀ pé bí wọ́n ti gba àwọn ìgbà ìta ìṣẹ̀bà ilé ìmọ̀ ń lọ. ṣé wọ. sẹ́lẹ̀ mi wà wájú rẹ̀.
àtiwéèrè ara rẹ̀ káwọ́ báyìí sẹ́dọ̀ mi ìwà ìwájú rẹ̀. kò lè tó ìtọ́mọ̀ bú mi kò lè tó bẹ́ẹ̀ èmi á máa sáǹgì èèyàn mo tiẹ̀ ní òtún lọ́wọ́ rẹ̀ èmi á máa sáǹgì èèyàn tòbí káyáwó lọ́wọ́ rẹ̀ ni bẹ́ẹ̀ mi bá wà ká dá padà bí òṣèlú mọ́ kábà gbé ẹ̀ èkó dájú ju bẹ́ẹ̀ lọ. àwọn àṣàǹgì. àwọn ẹ̀kọ́ ìjí sọ̀rọ̀ gbèsè ìkádà àbí sẹ́wù ọ̀. bó ṣe jẹ́ nù. àbí ọwọ́ àṣẹ bàbá tàbí kó káyọ̀dé náírà. nẹ̀kẹ́nẹ̀ o ti ń pè bí owó gúgúrú ọmọ bí àwa ẹni ká tó lọ roko ká tó mẹ́jẹ̀ ká tó lọ tà lọ́jà ká tó mú èpo rẹ̀ ká tó. ó síngù ṣebí káyáwó lásán ni. ó síngùlù. ó síngù. kó o yá lówó ni. kò sí sẹ́ńgì lọ́ọ̀ mi. wọ́n jẹ́ ṣe tọ́ mi kú fún ọ. mi náà ṣe tọ́ máa abúlé fún ọ. o bẹ́ẹ̀ dà mọ́ iyọ̀rẹ́kẹ́ iyọ̀rẹ́ ìwọ wo iyọ̀rẹ́ iyọ̀rẹ́kẹ́ ọmọ bàbá mi mọ̀ ṣe jẹ́ ọ̀la. iyọ̀rẹ́kẹ́ kí ni ọmọ bàbá mi mọ̀ ṣe rẹ́kẹ́. ọmọ ṣe rẹ́kẹ́ ṣe mọ́ òní òní kí ló kọ́ wá tó ní kí báyìí sọ̀rọ̀ wá sí ó ṣe lẹ́yìn àná. má jẹ́ wọn pé wẹ́rẹ̀ méjì. olórí ibú sì níyìn o lọ́nà wo. olórí ibú níyìn o lọ́nà wo. ńgbà máa rán fù gbogbo yìí mọ̀ fowó ránṣẹ́ sí nílé o ìwà wèrè èsì rẹ o jọ ti délé ayé ọ̀wọ́ pátá olókùn rèmi alákọ̀ọ́kọ́ tí nǹkan ra pátá olókùn fún ọ rẹ o àbúrò mi ni mama ye gbogbo àwọn kọ́mùsókè tí ń da lólẹ̀ tí ń lò èmi mo ní kàn gbọ́dọ̀ lo kọ́mùsókè mọ́ kó lo kò sé oníkóté o èmi náà mo kó kóté wọlé yìí o àwọn oríṣiríṣi ara mo kó wọlé yìí o. ṣé o ti sẹ́nà rẹ ti wà ọ́ ṣé o ti sẹ́nu ṣekúṣe. sọ nǹkan tó o bá sọ ni owó mo ní ọjà mi. ọ̀la láàfíà ni ebi iṣẹ́ wọn ní ọwọ́ àṣẹ lẹ́kọ̀ọ́. kí n máa wá lọ sí lẹ́kọ̀ọ́. ọmọ tó ń ṣe lẹ́kọ̀ọ́ ni ọ wà dúró ti àwọn ẹgbẹ́ àbúrò rẹ mọ̀ bá ṣe sókùnrin lè dé ṣòkòtò yìí. tó ti ẹ̀rí sórí ńgbà mo ti ń lọ tó jẹ́wọ́ lo sàdúrà kẹ́yìn mo mọ̀ pé mo lè mèkì ẹ̀ lẹ́kọ̀ọ́ tí mò ń lọ nítorí ẹnu tó kọ́ fi sàdúrà sí èsì ìwọ mo mọ̀ pé mo lè mèkì ẹ̀ ńgbà tí fàdúrà sí mi. mo lọ sóòtẹ́ẹ̀lì lọ́dọ̀ bọ̀dálájì ibẹ̀ ni mo dẹ̀ ti ń bọ̀ yìí o. kí ló lọ ṣe ń bẹ̀. mo ṣàṣọ fún ẹ wọ́n ní kí wàá gba passport òun náà ni. ṣé lájí mí ni ẹ̀ ni ó gba passport fún ẹ ọkọ̀ gbà lọ́wọ́ mi. kí ló dé. gbà lọ́wọ́ mi náà gbà lọ́wọ́ mi. lájí máa ń ṣe bẹ́bẹ́ o. kò lálọ́ra dé. wà á kọ́ ládi tí ò bá mi sọ̀rọ̀ tí ò tiẹ̀ sọ mi tó yẹ pé ẹni mo ti máa ń gbọ́ pé ládi lóhùn máa gbé ẹ travel ó wá fún ẹ ní passport ó fún ẹ ní passport wọ́n náà wá ń gbé yẹn bọ̀ wá bí mi. ṣé bí mo ń ṣàlàyé gbogbo ẹ̀ fún ẹ wá ń gbé sọ. in the first instance náà ta ló sọ pé kó lọ bá lóòótọ́ ta ló ní kó lọ bá lóòótọ́. mo sọ fún ẹnu ní pé máa lọ. ó sọ fún wọn máa lọ. no alákatá lọ kátó wá bá kórè ẹ̀dìyẹ máa lọlé èmi fúnra mi adélájì ó lọ fún wọn passport look orí tiẹ̀ ò pé ni kò ṣe rẹ́kọ̀dù ẹ̀yọ̀ kan nàìjíríà ó sì popular olóòrùn lọ sílùú òyìnbó lọkọ ni. but ṣọ́ọ̀rọ̀ èèyàn ni pé kéèyàn popular ní nàìjíríà kó tó lọ sọ́hùn ní ṣebí tí bá lọ sọ́hùn máa lọ popular lásán wá síbi. wà á lọ sí ìlú òyìnbó wà á lọ popular wá sílé ọdẹ wà á kọ́kọ́ popular ní home country ẹ̀ náà kó tó lọ sílùú onílù ṣóyè ẹ ó yá kó lè ṣe mi kó mi tí mo ti kó mi. bọ̀bọ̀ màá mú ẹ mórí alẹ́ ṣé ti gbọ́ mo náà lè dùn fẹ́ dá lóhùn take care bye bye. bọ̀bọ̀ mo ń gbọ́ tiẹ̀ olóòjọ́kù ṣe bí ọmọ òjọ́kù mo wà ọkẹ́ ṣe bí o ti fóònù tán. ìyá ìlú dé ìyàwó mi wá bá mi níbi iṣẹ́ mi ó ní o sọ pé o fẹ́ gbé wọn lọ sí Amẹ́ríkà táwọn fọ́ láti jọ yìí ó dẹ̀ fi passport wọn láti mi ní fẹ́ ṣe ẹ̀ gan èmi ò accept Amẹ́ríkà tí o fẹ́ gbé ọmọ yẹn lọ. I am saying this simply because you are my friend. Me the friend Jalani wa. Nothing bad to promote you in America. I just musician to be popular me. So that to be done, promoter to be below very great. Keep shut your fucking mouth. Keep charge. That day. Let me tell one thing. America landlocked ìlú mi. I know what is happening in America. I stay there, I base there. I know what they want in America. You should know that.
Surely tí ma sọ pé mò ń gbèyàn lọ mo ti ṣe gbogbo homework mi at least many times mo ti fóònù àwọn Eddie Murphy, Michael Jackson, Madonna, LL Cool J gbogbo ọ̀nà ti mọ̀ Bobby Brown gbogbo ọ̀nà ti mọ̀ pé at least mo ń promote ẹ̀yọ̀bọ̀ náà and I know the way I can work it. That's America. The lady is going to make her money. Láti gbogbo nǹkan tó sọ ni mo gbọ́. Èmi ò di Amẹ́ríkà rí o mi ò dẹ̀ tí ì fi orí ara mi mú pé mi ní lọ. But my decision is the final. You understand? Wait. Láti ìyàwó mi ni. Mo mọ̀ ọmọ àìnú. O ṣe kò lọ sí ìlú òyìnbó yẹn. Tó bá fẹ́ lọ sí ìlú òyìnbó bóyá lọ́jọ́ mi please. Tell her when you get to your house that you don't want her to go to America. That is all. Look, Ladi, the land, ó gbàgbé wípé ọ̀rẹ́ ni wá ni. Má gbolé mi lórí. Gàdé, o ní ọ̀rẹ́ ni wá. Àbọ̀rẹ̀ kan ni wọ́n máa ń lọ ṣe mistake púpọ̀. I'm not your friend. Ṣé yẹ? Mo akọ̀ ìpè àjọ lọ sí school ni. Mo máa ń tí mo jọ́ rẹ̀. Tó bá sọ̀rọ̀ àwọn Isaac Àlọ́fùyì. Isaac Àlọ́fùyì tó ń gbé ní Allen Avenue. It's a friend of mine. Èmi ò ṣe é tó bá dé. Èmi ṣe ó ń sọ̀rọ̀ mi o. Àjọ lọ sí school ni. Àwọn site mi ni mò ń sọ yẹn. Tó bá dé tún sọ̀rọ̀ tún bá Wálé. Àwọn site mi ló ń sọ yẹn. Ọ̀túnba Wálé àrí ìbí ni mò ń sọ o. Àwọn site mi nìyẹn. Ẹ̀rọ tó wá sọ̀rọ̀ àwọn site mi òun sọ̀rọ̀ Adé Bẹ́ńdẹ̀. Site mi nìyẹn. Torí tí n bá ń bẹ ṣeré mo kàn ń rò pé á torí pé mo ti mọ bọ̀bọ̀ ẹ̀ nígbà tá a jọ lọ sí school. That is all. Láti yà ṣe wọ́n sọ fún mi pé Isaac Àyànfòyè ọ̀rẹ́ ẹ̀ ni. Àgbẹ̀kọ̀. Yes. Adé Bẹ́ńdẹ̀ ọ̀rẹ́ ẹ̀ ni. Yes. Nǹkan náà pè ní global legend sí. Well, we are current. Okay. O tún sọ fún mi pé Prince Ọ̀túnba Wálé Àríbí ọ̀rẹ́ ẹ̀ ni. Of course. Ogo. Ṣé báwọn tí wọ́n ká ẹ̀ ṣé bọ́n ṣe ń hùwà ni wọ́n ń hùwà ẹ̀? You are silly. Amy, yes, I said so. Talking to me like that? Mo ti sọ bẹ́ẹ̀ kó tẹ̀lé ìparí sọ́nù mi. Talking to me like that? Ó jẹ́ wẹ̀rẹ̀ ni. Gàdé ooo. Tí o bá jẹ́ pé mo gbàgbé ẹ̀bọ̀n mi tàbí màá tún jẹ pa ni. Who are you? Màá ní kí security wá sí ẹ̀wọ̀n. I know you are paying for this room. I will get out of this place. Imagine you will regret. Ìyàwó mi ò ṣe kéde kò lọ Amẹ́ríkà. Láti wọ́rùgbọ́n mo fọ́ bá lọ́rọ̀ mi. Ṣé o rántí pé tú ẹ̀ mo ṣe mọ Bánjọ? You guess rẹ̀ mẹ́. Tó o bá gbàgbé pé ìwọ àti ẹ̀ lẹ́jọ́ wá sí ṣóò mi ìdíje tó máa rẹ̀. Báwo ló ṣe wá jẹ́ tó wá ń di pé mò ń gbọ́ pé ìwọ àti ẹ̀ ní gbólóhùn kan nítorí pé o fẹ́ mú ìyàwó ẹ̀ travel lọ sí Amẹ́ríkà. Well, thank you. Sórí ọ̀rọ̀ tí mo sọ yìí ó jẹ́ kí n rántí àwọn kọ̀ọ̀kan tí mo fẹ́ tún made mention létí òun náà kó lè gbọ́. Inú record tó ṣe last legacy you made mention pé tí abárọ̀ ọmọ kékeré tí ó sapá láti gòkè kéèyàn support ẹ̀ kó lè ga sókè dáadáa àbí now ìyẹn ni mo rò pé kí n ṣe o n bá dẹ̀ pé ìyàwó ẹ̀ mo rí pé ọmọbìnrin yẹn ń kọrin ó ní ohùn dáadáa so n bá pe ọmọbìnrin yìí pòkè kí n ẹ̀pẹ̀ kí n mú lọ sí Amẹ́ríkà kó lọ kọrin òun láti sọ bí mo dẹ̀ ṣe di pé bàbá sọ nìyẹn o lórí adẹ̀ ń tranga lélẹ́yìn ń tranga sí mi. Láàdì lóòótọ́ èmi mo kọ́ nínú legacy nígbà tá a bá rọ́mọ yẹn kéré tó bá ń sapá àgbàlagbà tó wà ń bẹ̀ kó fọwọ́ gbé sókè kó lè ga ṣùgbọ́n kì í ṣe bí èyí tí ìwọ́lẹ̀ fẹ́ ṣe orin tèmi kọ yẹn ọ̀tọ̀ níbi tí yẹn lọ èyí tí wọ́dẹ̀ ń ṣe ọ̀tọ̀ nítorí pé tí èmi ń sọ ń bẹ̀ ni pé Bánjọ ọ̀rẹ́ ti wọ́ ni ìyàwó ẹ̀ kò fẹ́ ràn lọ́wọ́ báwo ló ṣe máa fi ọ̀rẹ́ ẹ̀ sílẹ̀ tó máa ní ìyàwó ọ̀rẹ́ ẹ̀ ló fẹ́ ràn lọ́wọ́. That is where African people you are making a lot of mistakes. You are making a lot of mistakes in your life. Please, let me learn. Okay. You see, àwọn Eddie Murphy, Michael Jackson, Bobby Brown, wọ́n mọ̀ mí lórí pé tí máa sọ pé mo fẹ́ ṣe nǹkan kan lórí nǹkan kan, mo máa succeed ni because I know the way tí mo máa gbé gbàdá America because I based in America, I know what is happening in America. So you see, mo mọ bí iṣẹ́ máa
máa gbé gbà bí ṣe máa ṣe bí ṣe pé kí nìyẹn máa sọ sí. Amẹ́ríkà yẹn náà kọ́. Ṣùgbọ́n táwọn sọ fún ẹni pé Amẹ́ríkà gan fún rẹ̀ gan wọn ò gbà nǹkan ọ̀dọ́tí. ẹ̀yin láti kọ́kọ́ ṣe kí ni a tún lè ṣe kó tó ṣe ta nà án. mi mọ kankan tó jẹ mọ́ gbogbo orú nǹkan tó ń sọ yẹn sórí èmi ni pé mo fẹ́ hẹ̀ pé mo lè ṣe sáàsì hẹ̀ pẹ̀ náà nìyẹn tí n bá ti ṣe tó pẹ̀lú nǹkan kan mi kì í step back padà tó bá yá pé mi ì ṣe mọ́ tó ń bá lè fẹ́ pé ìyàwó òun ò ní lọ kò sí problem bá tèmi o. láńlò lóore Amẹ́ríkà kí ló ń pariwo mélòó lè ra ẹgàn wá pa tó lárùn àrùn yọ̀ òun lẹ́nu mélòó lè ra ẹ tí ó tó lárùn yọ̀ òun lẹ́nu tó lóun ṣoore ambẹ́sọ̀ kan òun pariwo òun ṣe kú òun kúrú òun ga wọ́n gbàgbé ni pé sẹ́ríkì ní gómọ̀ sàmọ́ ní gómọ̀ ọba mẹ́wàá ìgbà mẹ́wàá ni èèyàn kan ò lè lólé ayé gbó. jẹ́ kí n sọ fún ẹ sórí èèrà èmi ò mọ tó ń jẹ́ èèrà mi èrè èèrà Amẹ́ríkà yìí mo fẹ́ fi ojú sí then sẹ́ríkì mi ò bá sẹ́ríkì pa nǹkan pọ̀ rí mi mọ sẹ́ríkì ọba ọ̀nà ọba kò sí nǹkan tó kàn mí pẹ̀lú yẹn eléjì ni pé o lè ní kíyàwó ẹ kó return visa mi fún mi láti sọ good day. ṣé wàá fẹ́ lè lọ ni Bánjọ jókòó. sórí jẹ́ ẹ̀sọ́ kìnnìkan fún ẹ bẹ́ẹ̀ sì ń bá dà ní ìṣẹ̀lẹ̀ máa ń tún un eléyìí tó lọ yìí tí wọ́n ń pè lọ́rẹ̀ ṣé eléyìí ọ̀rẹ́ wò ọ̀rẹ́ mi láti skul láti wò eléyìí ò ń ṣe ọ̀rẹ́ láti kékeré láti wò eléyìí ò ń ṣe ọ̀rẹ́ eléyìí ò ń ṣe ọ̀rẹ́ ìwọ ní sùúrù bẹ́ẹ̀ sì ń bá dà ní àmà tún un Ọlọ́run àti olórí aláàánú fún un. Sórí tí ìṣòro bá dé bẹ́ẹ̀ dàbáyìí èmi máa ń kọrin kan torí pé orin tó ń wò yẹn orin ló ń ṣáájú ọ̀tẹ̀. Ilé ayé tẹ́rí yẹn dàbí pápá ìṣeré tóníkálukú wá ṣe tiẹ̀ gẹ́gẹ́ bá ṣe rán àìnígbàgbọ́ ẹ̀dá ò ní bẹ̀rẹ̀ iṣẹ́ o ìjọba ronú pìwàdà láàyè máa rojú o ohunkóhun bá ṣẹlẹ̀ sí mi nílé ayé mo ti gbà tó bá ṣe kọ́ mọ́ mi. Ọlọ́run ló lóore fún ìwọ́n láàrin láàrin ìṣẹ́ náà nígbà tí ó àwọn ẹ̀gbọ́n mi ò lè wá eyín lèmi fi wá ntẹ́mi sáfẹ́ bá wa ṣe ní ìsinyìí pé kó mọ̀ sí jà láàrin tọkọ àti tìyàwó àsìkò ọlọ́yè sí ìpẹ́ jù tó ti yé yín ntọ́kọ yorùbá sì ti fẹ́ lèyàn náà ó mọ̀ bá a fẹ́. ó tọ́ níbo díẹ̀ I don't like it. You see kí oníhun ọkọ ènìyàn lè gbà ìyàwó rẹ̀ lè gbà. Yes. láti jẹ́ yìí ìrọmọ mi ti wà nílé kí kò síṣẹ́ kí kò sábò mbọ́kọ̀rẹ́ náà rè owó arẹ́ ní máa ràn lọ́wọ́ láti lọ ìlú òyìnbó wá pé kó má lọ ọ̀nà èsì yẹn tọ̀ ṣé kò fọmọ́ mi bóyá ire ni. bàbá Sudan ó tó ẹ̀dá kẹ́mi ìfẹ́dé yẹn nǹkan tẹ́ lè gbàlẹ́ fi ń lọ wá ẹ̀yin náà jáde ẹ̀dẹ̀ mọ̀ bí gbogbo nǹkan ṣe rí ṣé ńgbà tẹ́ sọ wípé kó má lọ ìjọ wo lẹ tún mọ̀ sí irú oríire báyìí tún lè kàn. ó sú mi. ṣé tó bá jẹ́ ilẹ̀ yìí lè gbà ọmọ tèmi ẹ jẹ́ kó ṣoríire o ibi tó ń lọ yẹn ẹ jẹ́ kó lọ ìgbà tí kìí ṣe kó fẹ́ fẹ́ ẹni tó ń bá lọ ẹni tẹ́ ẹ̀dẹ̀ mọ́ ní ẹ̀dẹ̀ sọ wípé kó má lọ kó má lọ. wo mo fowó àtọmọ búlọ̀kù máàtù rẹ ìyá Sudan ṣé bí ọkọ ẹ̀ náà rè ó ń re kóòtù squeeze mọ́ lọ́rùn yìí ṣé bí ọmọ ìbá lọ lu ìbò bó bá dé ṣé kóòtù yòówó ẹ̀ ṣé kò ní nà ọ̀rẹ́ wa my final judgement rẹ pé ọmọ ẹ̀ máa lọ. ṣé ẹ gbọ́dọ̀ lọ. bó ti jọ rẹ̀. wà á dábì èmi ò sọ pé kó má lọ mo expect pé ńgbà tá a ti déwájú yìí lílọ ẹ̀ àti àìlọ ẹ̀ bá àwọn méjèèjì sọ̀rọ̀ tó lè ṣe èmi láǹfààní àti òun náà àmọ́ ńgbà tẹ́tí ní kó lọ yìí èmi ò ní final say òun nǹkan tẹ́ bá ti sọ náà ni. àwọn ìta tán jókòó ni wọ́n sọ pé lọ́wọ́ ọ̀nà kí n wá síbi if not so èmi kò fẹ́ wá síbi. kọ́kọ́ á tẹ̀lé mi ó dàbí ẹ kó fẹ́ sọ́gbọ̀n you must be crazy. yes ó yá ìta. bàbá ó tó ń bí ẹ bá dé o ọ̀rọ̀ yín wá yé mi bí ẹni wèrè náà ya rẹ̀ parí tó bá ní mọkánìkì yóò họ àná burúkú òsẹ́ni ìyàwó burúkú dùn bẹ́ẹ̀. mọ́mì ó tó yín ibi tẹ́ dé yẹn o tó láti jọta sí sọ́bà náà mi ìwò padì lè wá gbóúnjẹ rí àti tí bá wá sọ́dọ̀ àwọn lẹ́yìn tí bá wá gbóúnjẹ mo wá lọ opportunity láti lọ síbi kan sí ó wá rànjú kiri ẹ̀yin náà dẹ̀ wá tẹ̀lé ẹgbẹ́ búdádì mi. ṣé mo lọkọ mo lọkọ lọkọ náà àwọn méjì ìlànà burúkú pé sáyé bẹ́ẹ̀ tó ń tẹ́ ìlànà burúkú pé sáyé báyìí ìyẹ́bọ̀ rẹ̀ ó yá ìta
ká. Ẹ máa lọ. Èmi máa lọ. ẹ̀yìn kà aláfíà ẹ̀yìn dákun ṣé ìhà yín ni Getaway Hotel. ẹ jọ̀ọ́ ibi ò ń ṣe Getaway Hotel, this is Gateway Hotel where a sincere reception awaits you. ẹ̀yìn dákun ọmọ mi kan lọ́wọ́ ayálégbé ní ọ̀dọ̀ yín háì. ẹ jọ̀ọ́ kí lorúkọ wọn sà. Ládi ṣùgbọ́n ojú abo làwa máa ń pè. ẹ sà ẹ jọ̀ọ́ kí ni sọ́ọ̀nì wọn. sórí iṣẹ́ káfíńtà ló ń ṣe tẹ́lẹ̀ lóòótọ́ kò síṣẹ́ káfíńtà mọ́ débi pé yóò mọ̀ mú paná sọ. Please, can you help me check whether Mr. Ladi Ijadwade is in the room? Ladi. Yes, it's Mr. Ladi is here. May I know the room number, please? 2108. 2108. Okay. Hello. Hello. Is that room 2108? Yes, you are right. Can I speak to Mr. Ladi Ijadwade? Ladi Ijadwade, please. Somebody is looking for you in the reception. Ẹ jọ̀ọ́ sà, wọ́n ní kí lorúkọ yín sà. Tó ló sọ̀rọ̀. Ló máa ń bi ọ́ léèrè pé ta ló nítọ̀, ta sí ni àbúrò ká sọ fún ní ọ̀rẹ́ bàbá ọ̀rẹ́ àràkangúdù bàbá yìnyín ọlá sọ fún bẹ́ẹ̀ eré àfàdà bàbá àdúgbò. Hello sir. Ẹ jọ̀ọ́ sà, àwọn tó wà níbí rà tí wọ́n mọ̀ yín délédélé àgbàlagbà sì ni wọ́n. Ẹ jọ̀ọ́ sà, bẹ́ẹ̀ ni wọ́n mọ̀ yín délédélé bí wọ́n ṣe ń sọ̀rọ̀ ó dà ń pé láti. Sọ fún ní bá a bá sọdún eégún tá a ṣe ìtàn lèmi ó pè é ọmọ. Màá jíṣẹ́ fún wọn tàyé ní sùúrù. Kò sí problem rárá. Yes sir. Jẹ́ kí wọ́n máa bọ̀. Ok sir. Wọ́n máa bọ̀ nínú room mi. Màá dá àyè kan sínú ilé sir. Ok sir. Ẹ jọ̀ọ́ wọ́n ní kẹ́ máa bọ̀ nínú yàrá wọn. Ó ti à sọ rẹ̀ di ẹlẹ́hàn sínú ilé. Ẹ má bínú sir. Ẹ káàbọ̀ sir. Excuse me sir, ẹ jọ̀ọ́ ṣé ẹ mọ ibi tó wà ní sir? Ìbájú ká ṣe yàrá tó wà fún yín. Ọ sọ fún mi tẹ́lẹ̀ lóní ibẹ̀ lóní gbogbo yín kan ponú papọ̀. Ẹ jọ̀ọ́ má bínú sir. Ẹ jọ̀ọ́ sir. Ẹ jọ̀ọ́ room 21. Jọ̀ọ́ tí mo lè lẹ́nìkan ló ń bọ́ níbi bá ti tán. Àtàbà anything tẹ bá fẹ́ tẹ bá ti nínú yàrá yẹn ẹ pè wá. Ẹ jókòó. Dolóògbé tó ń gbé sí. Ṣé kò sí sà? Mo mà rí yín. Ọ ń bẹ. Bẹ́ẹ̀ ni ọ ń bẹ. Èé ti jẹ́. Tó ṣe wípé nínú gbogbo obìnrin tó wà nílùú wa yìí, ọ̀rẹ́ lòmíì mú lọ sókè òkun. Àtìyàwó ọ̀rẹ́ rẹ̀. Bọ́ọ̀ bá wò pé obìnrin wù ọ́ mú lọ òkè òkun. Lọ sọ́dọ̀ àwọn tún sin ni kọ́ ọ lọ rèé yàn kan nù wọn kẹjọ lọ máa sòsì bí ẹran atẹ́wò lókè òkun lọ́hùn. Excuse me daddy, mo believe pé n tó yẹ ká ẹ bí mi gẹ́gẹ́ bí àgbàlagbà ni pé kí ló fà á tó fi jẹ́ òun ni mo fẹ́ mú. Kò wúrò kí ló fà á. As a learning somebody ó yẹ kí ìbéèrè yẹn ló yẹ kó kọ́kọ́ wáyé. You see sẹ́rí díì tó wà láàrin mi àti ìyàwó Bánjọ mo ní nǹkan kan fi ṣe. The only thing tí mo kàn mọ́ ni pé mo fẹ́ ṣé mo ti ṣe musician and I believe pé the best thing ni pé tí n bá gbé lọ́rùn kó lọ make dollars ẹ̀ that is all. Ìwọ gbọ́dọ̀ mú ọ̀kan náà àwọn àbúrò rẹ obìnrin kẹjọ mú àlọ́ rẹ ṣe díìlì àbí kílẹ̀ ṣe kẹwàjọ tẹ̀wọ̀n lókè òkun lọ́rùn. Bàbá ọmọ yín á ṣẹ̀wọ̀n sà ṣé yín sà ọmọ yín á ṣẹ̀wọ̀n. Kí ẹ bẹ́ẹ̀ ni onírò pé bàbá kan tó máa ní sẹ́ẹ̀sì láti farabalẹ̀. Ó lọ sí ní á. Bẹ́ẹ̀ for the fact that pé ẹ̀rẹ́ ti láti farabalẹ̀ rárá please ẹja jáde. Ẹ jẹ́ rí màá kọ́ kiri máa kó tó wẹ̀ bóyá ilé ara yá balẹ̀. Ẹ jáde. Ẹ̀yin lè máa wá pé èmi kọ́ nínú èyí bọ̀. Kọ́ra ẹ jáde. Máa bọ̀. Máa fi ìdájọ́ yín bàbá yìí. Máa fi ìdájọ́ yín. A sì èrè olè. Daddy. Kí ló ṣe ń tẹ̀sán pariwo báyìí? Lọ́ládé, kò sí nǹkan méjì bí ó ṣe lórí ọ̀rọ̀ ìyá ẹ̀. Lẹ́tà ìbànújẹ́ ni ìyá ẹ̀ kọ lẹ̀ fún mi. Ìyá ẹ̀ ti lọ, ó ti bá ọ̀rẹ́ mi lọ sí ìlú òyìnbó tí mo sọ pé kó má lọ. Kò gbọ́rọ̀ sí mi lẹ́nu. Kò tó sí nǹkan méjì bí ó ṣe owó tí ò sí lọ́wọ́ mi. Daddy, ọlọ́wọ́ á wá pẹ̀lú àánú